TV àtúgbé tuntun dé. Èrò aráyé lónìí. Bọ́ọ̀rù bayọ̀ lókè àkàtàrí àtúndé o. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi láti inú ìwé ìròyìn. Èrò aráyé lónìí. Làwọn ará ìlú ń sọ èrò sí lóríṣiríṣi. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. Èrò aráyé lónìí. Ó tún ti yá o, kájọ gbádùn ètò yẹn ó yá. Èrò aráyé lónìí. 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 tó a tún mọ bí orí àárí ìró àlá alápá kábíkábí òní tó ń rìn ayé onílé tí ń lé ní láì mọ́rẹ́ lọ́wọ́ ọlọ́wọ́n bá mi Èdùmàrè òun náà ló ní gbogbo oríkì yẹn o ẹ bá kì í sọ̀tún á tún kì í sósì á tún kì í síwájú á kì í sẹ́yìn torí pé òun náà ni ọba àkìkì tán Elédùmarè ọba ìyanu ewu mi ṣẹ̀ṣẹ̀ tú ni èyí ní January 8 lọ́dún tá a ti ń retí fáwọn ọmọ yìí wọ́n ṣàpadà sílé ìwé wọn ni wọ́n sì ti wá padà báyìí ẹ̀jẹ̀ kí tiẹ̀ ní já mi láyà pé báwọn bá wọlé ṣé kì í ṣe tó mọ́ wọn lórí ṣùgbọ́n báwo lọ́wọ́ Ọlọ́run pé ó tún jẹ́ kó ṣeé ṣe ewu ti tú gbogbo erépa lọ́tún lọ́sì táwọn ọmọ òjẹ́lé gbádùn gbogbo ẹ̀ ó tún ti dínkù báyìí ó kálukú ti gbàgbé iṣẹ́ wọn lọ àwọn òṣìṣẹ́ ìjọba náà gbogbo àwọn òṣìṣẹ́ tí wọ́n wà ní tán fi ọlídé bojú pé a ṣe gbà àṣà ẹ̀fọ́ bó bá wù yí ẹ̀mú lọ bí iṣẹ́ ẹ̀yìn lẹ́wọ̀n ẹ̀ tí ó mú yín ó mú yín ẹ̀ o. lórí ètò kókó ìwé ìròyìn tẹ̀mú ń gbádùn bí ìgbà tí èbó ń gbádùn tí ìtò gbóná òun náà látún gbé wá ka yín mọ́lẹ̀ o níbikíbi tẹ́ bá ti ń wò wá káàkiri àgbáyé mo tún kí wa o kókó ìwé ìròyìn lẹ́tọ̀ níkànnì Jígí Alára tẹlifíṣàn ǹjẹ́ ló wá ṣe lóko tí èmi jẹ́ o Adeoye ló kọ fádà tèmi. Olúwa Funmilayo òun ni orúkọ mi ọmọ Adesewo. ẹkúnlẹ̀ là ń kára lé wọn níta bá débi iṣẹ́ ṣíṣe náà ni à ń ṣe ẹni tí ó débi ẹ̀yìn tí ò ṣe kíní wọn ní àgbà ọ̀lẹ ni wọ́n máa ń pẹ̀lú wọn ẹjẹ́ àṣẹ kíní ọ̀hún pápápá torí pé wọ́n ní kọ́kọ́ kan báyìí ní olè wúre ìwé ìròyìn The Punch wà lọ́dọ̀ tèmi ń bí lónìí bákan náà mo tún ní ìwé ìròyìn Daily Trust. ìwé ìròyìn Tribune àti Vanguard òun lèmi kó wá sóde fún tòní. nínú ìwé ìròyìn The Punch ni mo ti rí ìròyìn kan ní apá òkè ńbẹ pátápátá wọn níbi tí wọ́n ti sọ pé àwọn aṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n ti sọ pé àwọn tún fẹ́ ṣe àfikún owó kan tí wọ́n ti pè àwọn sílẹ̀ fún àtúnṣe ilé ìgbìmọ̀ aṣòfin wọn ní àwọn fẹ́ ṣe àtúnṣe wọn pẹ̀lú 30 bílíọ̀nù náírà. nínú ìwé ìròyìn Tribune òun lèmi ti máa bẹ̀rẹ̀ ìròyìn àkọ́kọ́ èyí tó hàn lójú ìwé ìròyìn òun ló sọ pé Tinubu pàṣẹ ìwádìí lórí mínísítà tó ń rí sí ìhùwàsí ọmọ ènìyàn. nínú ìwé ìròyìn The Punch kan náà ni wọ́n tún ti rí eléyìí wọ́n ní àwọn iléeṣẹ́ tí ó ń pèsè kan ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n sọ pé ó ṣeé ṣe o kí wọ́n tún ṣe kíni kí wọ́n tún ní kí àwọn òṣìṣẹ́ kan kí wọ́n lọ rọ́kúnlé o ǹjẹ́ kí ni tó fà á wọ́n ní nítorí pé owó náírà lẹ̀ wá ìṣẹ́ wọ́n ní àdínkù tó wá bá tá a bá ń sọ̀rọ̀ pé ká fi wé àwọn owó ilẹ̀ òkèrè wípé ó ti ń lọ bí ìdá 19 nínú ọgọ́rùn-ún ìyẹn 39%. inú ìròyìn The Punch náà ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òde o. Tribune náà lèmi ṣì wà Otom ní àwọn gómìnà G5 láti inú ẹgbẹ́ òṣèlú PDP yóò ṣàtìlẹ́yìn fún Tinubu ní ọdún 2027. iléeṣẹ́ ọmọ ológun ni wọ́n sọ pé wọ́n ti ṣe àwọn àtúntò àti àwọn àtúnpín láwọn ẹ̀ka nínú iléeṣẹ́ ológun ọ̀hún wọ́n ní àwọn bíi general tí wọ́n tó bíi 206 wọn ni wọ́n sọ pé wọ́n ṣàtúnpín wọn sí àwọn ẹ̀ka ní iléeṣẹ́ ọmọ ológun ọ̀hún bákan náà ni wọ́n sọ pé wọ́n wọ́gi lé àtúnpín bíi 100 náà 120 posting náà ni wọ́n sọ pé wọ́n gbé gidi náà kíní ọ̀hún inú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní náà ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. báńkì ilé wa ti fi àfikún $61.4 million ṣe àtìlẹ́yìn fún àwọn iléeṣẹ́ ọkọ̀ òfurufú ilẹ̀ òkèèrè. nínú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní náà ni ilé ìtura wọ́n ní àwọn iléeṣẹ́ ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè yìí ni wọ́n sọ pé ó ṣeéṣe kí wọ́n gba owó kan tí ó tó
mílíọ̀nù lọ́nà $22 ilẹ̀ òkèèrè bí wọ́n ṣe sọ pé báńkì àgbà ilẹ̀ wa wọ́n ní wọ́n ti san àwọn owó kan sí àwọn ilé ìfowópamọ́ tí ó jẹ́ owó gbèsè kan tí òun náà ń lọ bí $2 billion. inú wẹ̀rẹ̀ yìí The Punch tó jáde fún tòní mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. ènìyàn 5 gbẹ́mìí mì wọ́n dóòlà àwọn 30 níbi ìjàmbá ọkọ̀ ojú omi tó wáyé ní Anambra. lórí ọ̀rọ̀ Betta Edu ti ṣe mínísítà fún ọ̀rọ̀ tí ń ṣe pẹ̀lú ọmọnìyàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà, ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà ti dá sí ọ̀rọ̀ wọn níbi tí ó sì sọ̀rọ̀ tí ó ṣèlérí wípé òun ó fi ìyà tí ó bá tọ́ jẹ ẹni tí ajé ìwà àbàjẹ́ náà tí ó bá ṣí mọ́ lórí owó kan tí wọ́n sọ pé ó tó 585 million naira tí wọ́n sọ pé wọ́n ṣàfọwọ́rá rẹ̀ nílé iṣẹ́ ọ̀hún. inú wẹ̀rẹ̀ ìròyìn The Punch tó jáde fún tòní náà ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. ìròyìn tẹ́lifíṣàn máa kájẹ́ nínú ìwé Tribune ló sọ pé iléeṣẹ́ Dangote ní àjọ EFCC kò mú ìwé kankan ní ọ́fíìsì àwọn. lójú ewé ìwé ìròyìn Daily Trust tó jáde fún tòní ọjọ́ 7 oṣù kìíní ọdún 2024 náà ni mo ti rí àkọlé kan gbàgàdà ń bẹ̀rù níbi tí wọ́n ti sọ pé ìlérí nǹkan dẹ̀rùn palliative tí Tinubu tí ó ṣe fún àwọn orílẹ̀-èdè yìí lórí ìrẹsì pínpín káàkiri náà ni wọ́n sọ pé ìpòrúurú ọkàn àìmọbi tí a lọ tààrà wọn ni ó ti wà lórí rẹ̀ o ohun tí wọ́n bá sọ pé nǹkan rí sí dust wọ́n ní ìpòrúurú ọkàn ó ti wà lórí bí wọ́n ṣe mọ bí kinní ọ̀hún ṣe jẹ́ báyìí nínú wọ́ọ̀rọ̀ yẹn Daily Trust tó jáde fún tòní náà ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní o. inú ìwé ìròyìn Vanguard òun ni èmi fẹ́ bọ́ sí báyìí. IAC sọ fún ìjọba àpapọ̀ pé kí wọ́n gbójú agan sí bí ìpànìyàn ṣe ń gbogbo sí lójoojúmọ́. Daily Trust náà ni mo ti rí ìròyìn eléyìí o níbi tí wọ́n ti sọ pé Káyọ̀dé Lágùdà ni wọ́n sọ pé ó jáwé olúborí lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC níbi àtúndìbò kan tí wọ́n fẹ́ ṣe o níbi ìdìbò abẹ́nú kan nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n fi fẹ́ ṣe àtúndìbò kan tí wọ́n fẹ́ fi dípò ipò Fẹ́mi Gbàjàbíàmílà ti ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè yìí lẹ́yìn tí ààrẹ Tinubu tí ó ti fà á pé kí ó wá di olórí àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí o. inú wọlé ní Daily Trust náà ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. Vanguard òun náà ni mo ṣe wà lórí ètò ọrọ̀ ajé ọ̀wọ́n gógó owó náírà tún ti gbé pẹ́ẹ́lí sí i àwọn báńkì bẹ̀rẹ̀ sí dín owó àwọn oníbàárà wọn kù. wọ́n ní àwọn tí wọn kì í ṣe ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n jẹ́ àwọn ẹ̀yà Ìgbò ni wọ́n sọ pé wọ́n ti jẹ́jẹ́ àtìlẹ́yìn wọn fún gómìnà tí ó wà lórí àlééfà lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ ọ̀hún gómìnà Adémọ́lá Adélékè. Yunifásitì Ìbàdàn, Ìlọrin àti Covenant ní kò sí ayédèrú kòfẹ́sọ̀ nínú ìlànà sísanwó oṣù fún àwọn òṣìṣẹ́ wọn. àjọ tí ó ń rí sí ààbò lójú pópó lórílẹ̀‐èdè wa Nàìjíríà Federal Road Safety Commission ní ìpínlẹ̀ Kwara ni wọ́n ti ṣe àkójọpọ̀ àwọn ìjàmbá ọkọ̀ tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ní ọdún 2023 oníbi tí wọ́n ti sọ pé àwọn èèyàn tí wọ́n lé ní 750 ni wọ́n sọ pé wọ́n gbẹ̀mí mì o nínú àwọn ìjàmbá ọkọ̀ lóríṣiríṣi tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara ní ọdún 2023. ilé ẹjọ́ tó ga jùlọ fún ìjọba àpapọ̀ ní àṣẹ lórí gbogbo owó tó ń wọlé látàrí òkúnà ojú omi. nínú wọ́n lórí Daily Trust náà ni mo ti rí eléyìí níbi tí wọ́n ti sọ wípé ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírú kan tí ó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Japan náà ni wọ́n sọ pé èèyàn 150 náà ni ó ti gbẹ̀mí mì ń bẹ̀ báyìí o ìwé ìròyìn Daily Trust ló kọ ìròyìn ọ̀hún àwa náà sì kà sí ní létí ní ìkànnì jígi alára. èyí tí màá fi káàdì ìròyìn Vanguard ní ìwé ìròyìn Vanguard lónìí òun ló sọ pé lórí bí àjọ EFCC ṣe ṣàbẹ̀wò sí iléeṣẹ́ Dangote iléeṣẹ́ ọ̀hún ti wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn tí ọ̀rọ̀ náà kàn. tó nígbà tí ẹ ti gbọ́ àwọn kókó lóríṣiríṣi ẹ jẹ́ ká wá sáré dókè lọ́hùn káṣẹ́ mímu kó tó di pé a wọnú kẹtẹpẹ èrò ìhún láàárọ̀ òní à ń lọ à ń padà bọ̀. tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. àtúntún àrèrè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùn
agbóhùnsáfẹ́fẹ́. akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. ayàwòrán cameraman. asọ̀àwòránpọ̀ editor. onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705-058-0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +13472857401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prism 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prism 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prism 24 TV láyé ń sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prism 24 TV láyé ń sọ. ẹ jẹ́ máa kí wa káàbọ̀ padà sí abala tá a ti máa gbọ́ kẹ́tẹ́pẹ́ àwọn òròyìn ní kọ̀ọ̀kan èjèèjì. nínú ìwé ìròyìn The Punch tó jáde fótó nínú ni màá ti mú àkọlé àkọ́kọ́ níbi tí mo ti rí ìròyìn ọ̀hún tí ó ń fẹjú mọ́ mi. nínú ìwé ìròyìn Punch ọ̀hún náà ni ìròyìn ọ̀hún ti sọ pé àwọn aṣòfin ọ̀hún ni wọ́n sọ pé wọ́n tún fẹ́ ṣe àfikún 30 bílíọ̀nù náírà fún owó kan tí wọ́n ti pè àwọn sílẹ̀ fún àtúnṣe ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà. àwọn aṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin ni wọ́n ti pè àwọn ẹ̀kúnwó 30 bílíọ̀nù náírà fún ṣíṣe àtúnṣe ilé ìgbìmọ̀ aṣòfin nínú àbá ètò ìṣúná ọdún 2024. bílíọ̀nù lọ́nà 30 náírà náà tí wọ́n pè àwọn fún àtúnṣe ilé ìgbìmọ̀ aṣòfin náà wà lára owó tí ó tó 344.85 bílíọ̀nù náírà tí wọ́n ṣètò fún ilé ìgbìmọ̀ aṣòfin náà lẹ́yìn tí wọ́n sún owó tí wọ́n pè àwọn náà láti 197.93 bílíọ̀nù náírà. owó tí ó tó 344.85 bílíọ̀nù náírà ìyẹn bílíọ̀nù lọ́nà 340 ó tún lé mẹ́rin tí ààrẹ Tinubu buwọ́lù náà lọ́jọ́ kìíní oṣù kìíní ọdún yìí ní lẹ́yìn tí ó jẹ́ owó tí ó pọ̀ jùlọ tí wọ́n ti pìyàmọ́ fún àwọn aṣòfin ní orílẹ̀-èdè wa Nàìjíríà. àfikún 30 bílíọ̀nù náírà náà tí wọ́n sún sókè báyìí sí 60 bílíọ̀nù náírà ni wọ́n sọ pé wọ́n lò fún àtúnṣe ilé ìgbìmọ̀ aṣòfin náà. ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin Godswill Akpabio ní ọgbọ̀njọ́ oṣù kẹfà ọdún 2023 ni ó ti kọ́kọ́ sọ wípé nínú oṣù kejìlá ọdún 2023 tá a lò kọjá yìí ó ní ààrẹ Tinubu yóò ṣe ìfilọ́lẹ̀ àwọn iṣẹ́ àkànṣe kan nílé ìgbìmọ̀ aṣòfin náà. inú ìwé ìròyìn The Punch tó jáde fótó ní náà ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. ìròyìn àkọ́kọ́ tẹ̀mí wa mú wá nínú ìwé ìròyìn Tribune ló ti jáde. wọ́n ní Tinubu pàṣẹ ìwádìí lórí mínísítà tó ń rí sí ìhùwàsí ọmọ ènìyàn látàrí owó kan tó ní í ṣe pẹ̀lú alákòóso ìhùwàsí ọmọ ènìyàn. ààrẹ Bọ́lá Tinubu ti wá ní kí wọ́n tanná wádìí ẹ̀sùn tí wọ́n fi kan iléeṣẹ́ náà. mínísítà fún ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ Mohammed Idris sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé Tinubu gbọ́dọ̀ rí pé owó ìlú gbọ́dọ̀ jẹ́ níná ní ọ̀nà tó tọ́ sí tó sì bófin mu fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ó ní ìjọba ti fẹ́ máa ṣíṣọ lójú òtítọ́ lórí ètò ìṣúná tí yóò sì rí dájú pé ìgbésẹ̀ tó lóòrìn àti ìjìyà wà fún ẹnikẹ́ni tó bá ṣe owó ìlú mọ̀kùmọ̀kù. ó wá gba àwọn ènìyàn ìlú nímọ̀ràn láti kọtí ọ̀gbọ́n yìí sí ìròyìn tó ń lọ lórí agbègbè lórí ìtàpá ayélujára pé mínísítà fún ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ lábẹ́ àkóso Mohammed Idris ni ó ń fún ìjọba àpapọ̀ ní ìròyìn lórí ohun tó ń ṣẹlẹ̀. ẹgbẹ́ People's Democratic Party PDP ní ọjọ́ àìkú sọ pé ẹ̀sùn jìbìtì owó tó tó bílíọ̀nù 44 tí National Social Investment Program Agency àti mílíọ̀nù 580 èyí tí wọ́n ní wọ́n dàgbà àsùnwọ̀n àdáni kan lábẹ́ iléeṣẹ́ tó ń rí sí ìhùwàsí ọmọ ènìyàn kéré sí bí wọ́n tún ṣe lu owó kan ní gbogbo àti bí wọ́n ṣe ń ṣe owó ní kùmọ̀kùmọ̀ lábẹ́ ìṣàkóso ẹgbẹ́ APC èyí tí ààrẹ Bọ́lá Tinubu ń léwájú ẹ̀. ní ọjọ́ àìkú ní PDP sọ pé ṣíṣe owó ní kùmọ̀kùmọ̀ àti lílo owó ní gbogbo tí wá mú kí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kúrẹ̀tẹ̀.
àwọn ẹgbẹ́ yìí ni wọ́n wá ń pè fún ìdádúró lẹ́sẹ̀kẹsẹ̀ fún mínísítà tó wà fún ìhùwàsí ọmọ ènìyàn ìyẹn dókítà Betta Edu. ní iléeṣẹ́ ọmọ ológun ni wọ́n sọ pé wọ́n ti buwọ́lu àtúntò àti àwọn àtúntò kan lórí iṣẹ́ àwọn ọmọ ológun ọ̀hún níbi tí wọ́n ti sọ pé a ti rí àwọn ọmọ ológun tí wọ́n sọ pé wọ́n tó 206 o bákan náà ni wọ́n tún wọ́gi lé àwọn àtúntò míì tí ò bá wáyé náà tí wọ́n sọ pé ó tó 100 níye. iléeṣẹ́ àwọn ọmọ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti fọwọ́ sí àwọn àtúntò kan tó wáyé o nílé iṣẹ́ àwọn ọmọ ológun ọ̀hún lẹ́yìn tí a ti rí àwọn ọmọ ológun tí wọ́n sọ pé wọ́n dín díẹ̀ ní 1000 kan ìyẹn 975 officers. àtúntò àti àtúnpín náà ni ó jẹ́ èyí tí àwọn ọ̀gágun 206 wà nínú ẹ̀ àwọn colonel bíi 64 àwọn lieutenant wọ́n ní bíi 22 lieutenant tí wọ́n àwọn majors lóríṣiríṣi tí wọ́n sọ pé mọ́kàndínlógójì 139 àti captains tí wọ́n sọ pé 120 làwọn tí wọ́n àti àwọn míì. àtẹ̀jáde náà tí ọ̀gágun kan níléeṣẹ́ ọmọ ológun ọ̀hún Major General Oyinlọ́lá buwọ́lù ní ọjọ́ 4 oṣù kínní ọdún 2024 tí akọ̀ròyìn ìwé ìròyìn The Punch jẹ́rìí sí lọ́jọ́ ìsinmi àná ni wọ́n ti ṣe lálàyé wípé ìyànsípò àti àtúntò náà yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ ajé òní. bákan náà nínú àtẹ̀jáde náà tí ó jáde wọ́n ní àṣẹ lórí wíwọ́gi lé ìgbéga àwọn ìyànsípò àwọn ọmọ ológun bíi 100 míì náà ni wọ́n sọ pé wọ́n tún pagidínà ẹ̀. bákan náà inú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. ìwé ìròyìn Tribune náà ni mo ṣe wà ọ̀tọ̀ ní àwọn gómìnà G5 láti inú ẹgbẹ́ òṣèlú PDP yóò ṣàtìlẹ́yìn fún Tinubu ní ọdún 2027. gómìnà tó kógbá wọlé ní ìpínlẹ̀ Benue Samuel Ortom sọ pé àwọn gómìnà G5 láti inú ẹgbẹ́ òṣèlú PDP ni yóò ṣàtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu láti tún yàn án sípò ní ọdún 2027. Ortom ló sọ èyí di mímọ̀ ní ọjọ́ àìkú níbi àpèjẹ kan láti ọwọ́ mínísítà fún olú ìlú ilẹ̀ wa Àbújá Seun Wike ní ìlú Port Harcourt ní ìpínlẹ̀ Rivers. Wike tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers àti àwọn ẹgbẹ́ G5 Ifeanyi ti ìpínlẹ̀ Enugu àwọn G5 àgbáríjọ àwọn gómìnà 5 láti PDP ti kọ̀yìn sí Àtíkù Abubakar gẹ́gẹ́ bí ẹni tí wọ́n yóò yàn fún olùdíje sí ipò ààrẹ nínú ètò ìdìbò tó kọjá. àwọn àgbáríjọ G5 ni wọ́n ṣe àtìlẹ́yìn fún olùdíje láti gúúsù ilẹ̀ yìí ìyẹn Tinubu. àwọn G5 ọ̀hún ni a ti rí Ortom, Wike, Ugwu Okeze ti Abia àti Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́. gbogbo àwọn ọmọ ẹgbẹ́ yìí ló ti parí sáà kejì wọn tó jẹ́ ọdún 8 nínú oṣù karùn-ún yàtọ̀ sí Mákindé èyí tó ṣe ń lò sáà kejì tirẹ̀ lọ́wọ́. nínú ìwé ìròyìn The Punch ẹ jẹ́ sáré ka àwọn bíi kókó mẹ́ta tó kù ńbẹ̀ kó tó di pé mo rí kọjá sínú ìwé ìròyìn Daily Trust láàárọ̀ òní o. wọ́n ní ilé ìwé ni ó tún bẹ̀rẹ̀ padà lónìí òun lẹ́yìn ọlùdí ọlọ́jọ́ bíi mélòó kan tí a ti gbà fún ìsinmi kérésìmesì. wọ́n ní iléeṣẹ́ ọkọ̀ òfurufú wọn ní ó ṣeéṣe ò pé kí wọ́n gba owó kan tí ó tó mílíọ̀nù lọ́nà $62 bí wọ́n ṣe sọ pé báńkì àgbà ilẹ̀ wa ò ní wọ́n sọ pé wọ́n ti san àwọn gbèsè kan tí wọ́n sọ pé wọ́n jẹ wọ́n bí wọ́n ṣe sọ pé wọ́n san gbèsè tí ó tó bílíọ̀nù $2. bákan náà lórí ọ̀rọ̀ Betta Edu àwọn owó kan tí wọ́n ní ó ń fa wuyewuye lọ́wọ́ ààrẹ Tinubu ni ó ti ṣèlérí pé òun yóò fìyà jẹ tí ajé ìwà bàjẹ́ náà bá já mọ́ lórí owó kan tí wọ́n sọ pé ó tó bí $585 million tí wọ́n sọ pé wọ́n darí sí àpò àṣùwọ̀n tí kò yẹ kí ó lọ. nínú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní náà ni mo ti rí àkọlé ọ̀hún lọ́dọ̀ tí ẹ fẹ́ ń bò ní. òmí náà kò jẹ́ kí n jó bílẹ́ńjà léyìn náà mọ̀ kí n tó bọ́ sí ìwé ìròyìn mìíràn. báńkì ilẹ̀ wa ti fi àfikún $61.4 million ṣe àtìlẹ́yìn fún àwọn iléeṣẹ́ ọkọ̀ òfurufú ilẹ̀ òkèèrè. ènìyàn 5 gbẹ́mìí mì wọ́n dóòlà àwọn ọgbọ̀n níbi ìjàmbá ọkọ̀ ojú omi tó wáyé ní ìpínlẹ̀ Anambra. iléeṣẹ́ Dangote ní àjọ EFCC kò mú ìwé kankan ní ọ́fíìsì àwọn. nínú ìwé ìròyìn Daily Trust náà ni mo tún kalẹ̀ balẹ̀ síbáyò níbẹ̀ náà ni mo ti rí ìròyìn kan tó ní ṣe pẹ̀lú palliative mo ti yẹ tí wọ́n ti ní palliative báwọn àwọn nǹkan ìdẹ̀rùn
tí wọ́n pèsè láti mú ìrora àti ìdẹ̀ra láti mú ìdẹ̀ra kúrò nínú ìrora tí àwọn orílẹ̀-èdè ń gbà lákọjá náà lò. Wọ́n ní àwọn ohun amáyédẹrùn tí wọ́n sọ pé owó rẹ̀ ó dín díẹ̀ ní bílíọ̀nù lọ́nà 60 náírà owó orílẹ̀-èdè wa Nàìjíríà 57.8 billion naira ni wọ́n sọ pé kíní ọ̀hún àwọn èèyàn tí ẹ mọ̀ bí ó ṣe jẹ́ wọ́n báyìí torí pé ipò rúrú ọkàn ni ó ń wáyé lórí palliative ọ̀hún. Àwọn ní àwọn oúnjẹ tí wọ́n fi ṣètò ìrọ̀rùn tí owó rẹ̀ tó 57.8 billion naira tí ààrẹ Tinubu ṣètò rẹ̀ fún àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin kí kálukú wọn lè pín ní àwọn ẹkùn ìdìbò wọn ni wọ́n sọ pé ó ti mú awuyewuye àti ipò rúrú ọkàn wá báyìí o. Nígbà tí àwọn aṣòfin kan fìdí ẹ̀ múlẹ̀ wípé owó tí ó tó 200 mílíọ̀nù náírà ni wọ́n fún àwọn sínétọ̀ tí 100 mílíọ̀nù náírà sì wà fún àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin. Àwọn aṣòfin míì sì wá ń sọ̀rọ̀ wípé kò tiẹ̀ rí bẹ́ẹ̀ rárá o pé àwọn ò tiẹ̀ mọ nǹkan pàápàá níta wọn. Wọ́n ní ilé ìlú tó ń ṣẹlẹ̀ o bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwọn ẹkùn ìdìbò wọ̀nyí ṣe ń fi ẹ̀sùn kan àwọn aṣòfin náà wípé ṣé ni wọ́n kàn kó àwọn nǹkan amáyédẹrùn náà pamọ́ bó ṣe wù wọ́n tí wọ́n ní o. Iléeṣẹ́ ààrẹ nígbà tí ó ń ṣe àfihàn àwọn ohun ribiribi tí ààrẹ ti ṣe o tí a bá sọ̀rọ̀ nípa pínpín àwọn ohun ìdẹ̀rùn sí àwọn ọmọ fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà níbẹ̀ ni wọ́n ti sọ pé àwọn aṣòfin kọ̀ọ̀kan ní àwọn ẹkùn ìdìbò ni ó gba ohun ìdẹ̀rùn tí owó rẹ̀ tó 200 mílíọ̀nù náírà nígbà tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin náà tí wọ́n sì gba 100 mílíọ̀nù náírà kọ̀ọ̀kan tí 100 mílíọ̀nù náírà kọ̀ọ̀kan nǹkan ìdẹ̀rùn fún àwọn ọmọ ẹkùn ìdìbò wọn ní tiwọn. Nínú ìwé ìròyìn Daily Trust tó jáde fún tòun ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. Ìwé ìròyìn Vanguard òun lèmi balẹ̀ sí báyìí. Ayéku sọ fún ìjọba àpapọ̀ pé kí wọ́n gbójú agan sí bí ìpànìyàn ṣe ń gbòòrò sí i lójoojúmọ́. Akọ̀wé àgbà fún àjọ Commonwealth tẹ́lẹ̀ rí Emeka Ayéku ti pe ìjọba àpapọ̀ láti túbọ̀ tẹ pẹlẹmọ́ àti rí sí bí ìpànìyàn ṣe ń wáyé lemọ́lemọ́ àti bí ètò ààbò ṣe mẹ́hẹ̀ ní tìbútòrò orílẹ̀-èdè yìí. Ayéku ló sọ èyí di mímọ̀ lánàá níbi ìpàdé àpérò àti àmì ẹ̀yẹ fífúnni ti Old Boys Association of Merchant of Light School ọba ní ìjọba ìbílẹ̀ Idemili South ní ìpínlẹ̀ Anambra. Ó ní ìwà ìpànìyàn ti wá ń gbogbo sí i nítorí wọ́n fi ọwọ́ hẹ̀rẹ̀hẹ̀rẹ̀ mú àwọn ẹ̀sùn ìpànìyàn tó ti wáyé tẹ́lẹ̀. Ó wá tẹ̀síwájú pé kí ìjọba àpapọ̀ kó rí dájú pé wọ́n mú àwọn tó wà nídìí àwọn ẹ̀sùn ìpànìyàn wọ̀nyí kí wọ́n sì fi ìyà tó tọ́ jẹ wọ́n nítorí nípasẹ̀ yìí ni wọ́n fi lè dẹ́kun ìwà ìpànìyàn. Kí ìjọba yan àwọn òṣìṣẹ́ aláàbò láti wá àwọn tó wà nídìí ìwà láabi yìí kàn. Ọ̀nà yìí ni wọn yóò sì lè gbà láti dẹ́kun ìwà ìṣekúpani. Tí ọwọ́ bá tẹ̀ wọ́n tí wọ́n sì fi ìyà tó tọ́ jẹ wọ́n èyí á jẹ́ àríkọ́gbọ́n fún àwọn ọ̀bàyéjẹ́ tó kù. Ó tún ní kí ìjọba àpapọ̀ rí dájú pé wọ́n lo ìmọ̀ràn 4.4 owó ìṣúná tí àjọ UNESCO tí wọ́n gbé kalẹ̀ lórí ètò ẹ̀kọ́. Inú ìwé ìròyìn Daily Trust náà ni ìgbésíwá nígbà náà ni mo ti rí ìròyìn tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú o. Wọ́n ní Káyọ̀dé Lágùdà ni wọ́n sọ pé ó jáwé olúborí nínú ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú APC o láti lè bọ́ sí ipò Gbàjàbíàmílà o. Faoud Káyọ̀dé Lágùdà tí ó jẹ́ ọ̀jìnì lórí owó ọ̀nà àti òṣìṣẹ́ ìjọba ni wọ́n sọ pé ó ti gbégbá orókè o fún tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú APC fún àtúndìbò kan tí yóò wáyé by election ní Sùúrùlérè 1 constituency. Eléyìí ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ lọ́jọ́ Sátidé tó kọjá yìí lẹ́yìn tí ó jáwé olúborí nínú ìdìbò abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n ṣe ní pápá ìṣeré Teslim Balógun ní Sùúrùlérè nílùú Èkó. Àtúndìbò náà tí wọ́n sọ pé ó wáyé ní ọjọ́ àtúndìbò náà ni wọ́n sọ pé yóò wáyé ní ọjọ́ kẹta oṣù kejì ọdún yìí. Ó ní wọ́n fẹ́ ṣe ètò rẹ̀ o láti fi dí àlàfo tí ẹni tí ó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ Fẹ́mi Gbàjàbíàmílà ìyẹn ẹni tí ń ṣojú ẹkùn ìdìbò náà kí ààrẹ Bọ́lá Tinubu tí ó yàn bí kó tó yàn bí olórí òṣìṣẹ́ rẹ̀ ní fún ìjọba àpapọ̀. Lágùdà ni wọ́n sọ pé ó ní ìbò ọgbọ̀n láti fi ìdí àwọn olùdíje mẹ́ta míì janlẹ̀ o ìyẹn àwọn olùdíje bíi Rasheed Owókòníran, Lawal Kabiru àti Manzur Jemila tí àwọn tí wọ́n tiẹ̀ sọ pé wọ́n tiẹ̀ ní wọn ní ìbò kankan rárá ní tiwọn. Inú ìwé ìròyìn Daily Trust
tó jáde fún tòní mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní o. lórí ètò ọrọ̀ ajé ọ̀wọ́n gógó owó náírà tó ti gbé pẹ́ẹ́lí sí àwọn báńkì bẹ̀rẹ̀ sí dín owó àwọn oníbàárà wọn kù bí báńkì ilẹ̀ wa nàìjíríà CBN ṣe gbé ìgbésẹ̀ láti dín ọ̀wọ́n gógó náírà kù ńṣe ni ó tún peléke sí pàápàá jùlọ lẹ́yìn ayẹyẹ ọdún kérésì àti ọdún tuntun yìí tí a ṣe tán. Ìwádìí fi hàn pé àwọn báńkì jákèjádò ilẹ̀ yìí ló ti bẹ̀rẹ̀ sí ní dín owó àwọn oníbàárà tí wọ́n fẹ́ gbà kù. Ní ọjọ́ Ẹtì ni àtẹ̀jáde kan jáde pé owó tí oníbàárà kan lè gbà ní báńkì ní gbèdéke wà fún èyí tó bẹ̀rẹ̀ láti ẹgbẹ̀rún lọ́nà 10 sí ẹgbẹ̀rún lọ́nà 20 tí owó tó pọ̀ jù tí wọ́n lè gbà sì jẹ́ ìgbésẹ̀ àdínkù owó wà fún àwọn oníbàárà wọn nítorí kò sí owó èyí tó tó láti san fún wọn ni àwọn ṣe ń pín ìwọ̀nba tó wà fún àwọn tó wà nílẹ̀ ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Èkó bíi Kétu, Maitop, Amúwọ̀ Ọ̀dọ̀fin, Sùúrùlérè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe pé àwọn báńkì agbègbè yìí ni wọn kò ní owó nínú ẹ̀rọ wọn tí àwọn oníbàárà wọn fún àwọn oníbàárà wọn láti gbà. Àwọn oníbàárà àwọn báńkì jákèjádò orílẹ̀-èdè yìí ló ń fi àìdùnnú wọn hàn látàrí àìrí owó wọn tó wà ní báńkì gbà. nínú ìwé ìròyìn Daily Trust kó tó di pé mo tàtà pèsè àwọn kókó tá a ti kà lẹ́ẹ̀kan náà ẹja tún sáré tún jo wọn ká tún fi ràn yín létí ẹ̀ padà. wọ́n ní àwọn tí ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní àwọn tí wọ́n jẹ́ àjèjì ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n sọ pé wọ́n ti fi àtìlẹ́yìn wọn fún gómìnà ìpínlẹ̀ náà Adémọ́lá Adélékè ìyẹn ìṣèjọba rẹ̀ ní ìpínlẹ̀ náà. bákan náà láti kàánú kókó wípé wọ́n ní ìpínlẹ̀ Kwara àjọ tí ó rí sí ètò ààbò lójú pópó Federal Road Safety Commission ni wọ́n sọ pé wọ́n ti sọ pé àwọn ìṣẹ̀lẹ̀ ìjàmbá tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ní ọdún 2023 ó ti mú ẹ̀mí èèyàn 7,500 lọ láwọn ìjàmbá lóríṣiríṣi tí ó ṣẹlẹ̀ nínú ọdún 2023. bákan náà ní orílẹ̀-èdè Japan náà wọ́n ní ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírì tó ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n ní ó ti gba ẹ̀mí èèyàn 150 lórílẹ̀-èdè ọ̀hún. inú ìwé ìròyìn Daily Trust ni a ti gbé tán láàárọ̀ òní. jẹ́kẹ̀mí náà sáré kàdé ti Vanguard nílẹ̀ fásitì Ìbàdàn Ìlọrin Covenant ní kò sí ayédèrú pòfẹ́sọ̀ nínú ìlànà sísanwó oṣù fún àwọn òṣìṣẹ́ wọn. ilé ẹjọ́ tó ga jùlọ fún ìjọba àpapọ̀ ní àṣẹ lórí gbogbo owó tó ń wọlé látàrí ìbúdàn ojú omi lórí bí àjọ EFCC ṣe ṣàbẹ̀wò sí iléeṣẹ́ Dangote. iléeṣẹ́ ọ̀hún ti wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn tí ọ̀rọ̀ náà kàn. kò ní jù báyìí lọ lórí kókó inú ìwé ìròyìn ti tòní. ìtókù kálọmọ kan lé wa táwọn tí a bá ń kọjá lọ ládùúgbò wa pé ìyá ìròyìn lé o. àbí o kí wọ́n wá gbọ́ ọ̀kan kà ó. ẹ ṣeun oníyan ṣeun ọlọ́bẹ̀ ṣeun ẹ̀yin tí ẹ bá wa jẹ́ náà àdúgbò ọ̀la mẹ́tún pàdé wa lórí ètò kókó onúwé ìròyìn níkànnì Jígí Alára tẹlifíṣàn. ẹ̀yin náà darapọ̀ mọ́ ẹ like ẹ share ẹ subscribe sáwọn ètò wa lóríṣiríṣi. Seun Adeoye lórúkọ tèmi ó dìgbà. Funmilayo Adesewo òun ni mò ń jẹ́ káfíńrẹ́ pàdé òun. tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. àtúntò àrèrè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. ayàwòrán cameraman. aṣàwòránpọ̀ editor. onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895.
tàbí kẹ́ WhatsApp nìkan sórí +13472857401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prism 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prism 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prism 24 TV. Prism 24 TV àtúngbé tuntun dé. Èrò aráyé lónìí. Bọ́ọ̀rù báyọ̀ lókè àgàbà ní àtúngbé o. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi láti inú ìwé ìròyìn. Èrò aráyé lónìí. Làwọn ará ìlú ń sọ èrò sí lóríṣiríṣi. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. Èrò aráyé lónìí. Ó tún ti yá o kájọ gbádùn ètò yẹn ó yá. Èrò aráyé lónìí. 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 Ṣé wọ́n ń gbọ́ ṣọ́ńtẹ́tì? Àwọn tí ọ̀rọ̀ kan ń ṣọ́ńtẹ́tì. Ṣé wọ́n ń gbọ́ òun ṣọ́ńgbọ́ṣá? Àwọn aláṣẹ orílẹ̀-èdè wa ṣọ́ńgbọ́ṣá. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ táwọn ní pápá ṣòro ọ̀rọ̀ yìí já sí. Ibi tó bá tábà ó yẹ ká lè tún bẹ̀ ṣe. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ táwọn ní pápá ṣòro ọ̀rọ̀ yìí já sí. Ibi tó bá tábà ó yẹ ká lè tún bẹ̀ ṣe. Àwọn adarí wa, àwọn olóṣèlú wa, ó yẹ kí gbogbo wọn lè gbọ́, kí wọ́n lè ṣàtúnṣe. Kọjọ́ ọ̀la dára, kí Nàìjíríà kó lè dára. Àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn, kí wọ́n lè ṣàdúrà fún wa. Àṣà tó gorí ọ̀pẹ̀rẹ̀ lè téńté. Ojú tó lé ojú tó kó káyé. Tó lé ojú tó kó. Ìròyìn jákèjádò àgbáyé. Lórí èrò aráyé lónìí. Àṣà tó gorí ọ̀pẹ̀rẹ̀ lè téńté. Àṣà tó gorí ọ̀pẹ̀rẹ̀ lè téńté. Ojú tó lé ojú tó kó káyé. Ojú tó lé ojú tó kó. Ìròyìn jákèjádò àgbáyé. Lórí èrò aráyé lónìí. Láti Prism 24 TV àtúngbé tuntun dé. Èrò aráyé lónìí. Bọ́ọ̀rù báyọ̀ lókè àkàbà rí ẹ̀gbọ́n o.